Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين الرحمن الرحيم ملك يوم الدين. اللهم صل على سيدنا محمد وعلى أهله وأصحابه وسلم آمين. Olúwa adúpẹ́ fún ọ. Alhamdulillah. Ọlọ́run ọba wa a yìn ọ́. Mímọ́ rẹ̀ Ọlọ́run. Àṣẹ mímọ́ rẹ̀ Ọlọ́run àṣẹ̀dá wa. Hamdan limaulana. Mímọ́ rẹ̀ Ọlọ́run ẹlẹ́dàá gbogbo wa pátápátá. Hamdan limaulana. Olúwa àwọn tí ń sunkún lọ́wọ́ lọ́jọ́ òní Ọlọ́run ebi wọ́n la ṣẹ̀dá wọn. Subhana khaliqina. Subhana khaliqina. Olúwa àwọn tọ́ra yé wa àwọn ọ̀gbọ́n débẹ̀ Ọlọ́run ìwọ la ṣẹ̀dá wọn. Subhana khaliqina. Ọlọ́run àwọn tó sì sìn àwáyé Ọlọ́run wọn ò gọ̀ rárá ebi wọ́n la ṣẹ̀dá wọn. Subhana khaliqina. Àwọn afọ́jú tí wọn ò rí nǹkan kan Ọlọ́run ìwọ la ṣẹ̀dá wọn. Subhana khaliqina. Àwọn òdì wọn ò gbọ́ nǹkan kan Ọlọ́run ìwọ la ṣẹ̀dá wọn. Subhana khaliqina. Ẹ̀rọ àwọn òpó wọn ò lọ́kọ láyé mọ́ ọmọ wọn ò sì tí ì yanjú bèlè yóò tọ́jú wọn. Olúwa ebi wọn la ṣẹ̀dá wọn. Subhana khaliqina. Àwọn tí ń bọ̀ tilẹ̀ ń rọ ọgbọ́n kọ́ oògùn kọ́ Ọlọ́run ìwọ la ṣẹ̀dá wọn. Subhana khaliqina. Olúwa àwọn tó sì ya yẹ̀yẹ́ wọn ò gọ̀ rárá Ọlọ́run ìwọ ló yẹ̀yẹ́ wọn. Subhana khaliqina. Ẹni tó rí bùkátà ara rẹ̀ gbọ́ Ọlọ́run ìwọ la ṣẹ̀dá wọn. Subhana khaliqina. Mímọ́ rí Ọlọ́run ẹni wọ́n ń bá gbọ́ bùkátà tiẹ̀ láyé Olúwa ìwọ la ṣẹ̀dá wọn. Subhana khaliqina. Ẹni tó wá fayé sunkún pẹ̀lú bànújẹ́ Ọlọ́run ìwọ la ṣẹ̀dá wọn. Subhana khaliqina. Ẹni tó sì fayé palẹ́rìn ọwọ́ àwọn ọmọ ọjà dùnú níná owó lé oúnjẹ dùnú ní jẹ òun fúnra ara ẹ̀ bọ́ bá jáde ìrìn dùnú ní rìn ha Ọlọ́run ebi wọ́n la ṣẹ̀dá wọn. Subhana khaliqina. Àwa tó fọmọdún nínú ẹ̀dá rẹ̀ Ọlọ́run ebi wọ́n la ṣẹ̀dá wa àdúpẹ́. Subhana khaliqina. Àwọn tó fọmọ bà nínú jẹ́ Ọlọ́run ṣàánú wọn ebi wọ́n la ṣẹ̀dá wọn. Subhana khaliqina. Ẹni ọ̀rọ̀ yìí wá nínú wa Ọlọ́run ìwọ la ṣẹ̀dá wọn. Subhana khaliqina. Ẹni ọ̀dáyé tí ẹrù mọ́ lọ́wọ́ Ọlọ́run ìwọ la ṣẹ̀dá wọn. Subhana khaliqina. Ẹ dákun ẹ̀yin tẹ́ ń gbọ́ wà ní sóbí bọ́rọ̀ bá wá rí bẹ́ẹ̀ Subhana man
صور الدنيا بقدرته سبحان من صور الدنيا بقدرته. ajẹ́tùmọ̀ bí a ṣàdúrà fún gbogbo àwọn tó bá yẹ ká ṣàdúrà fún ká tó bẹ̀rẹ̀ ètò yìí. òní ni ìjọ kẹrin oṣù kínní ọdún 2023 la ilaha illallah muhammad rasulullah first program wa ni nínú ọdún tuntun yìí nínú ọdún 2023. ọlọ́run mo bẹ̀ ọ́ ọkùnrin ni obìnrin ni onílé ni àlejò ni tí ń gbọ́ ètò Tariqu Sa'ada ní 101.9 Sobi FM gbogbo bí yóò tẹ̀lé wà tẹ́ ẹ̀ tí ń gbẹ́tò yìí tínú yín dùn pé ó Buhari ti fẹ́ bẹ̀rẹ̀ mo bí ọlọ́run ní tí ń bá ń jẹ́ dáadáa ní ọ̀rọ̀ yín kọ́ jẹ́ kó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Àmín. mo bí ọlọ́run ní tí ń bá ń jẹ́ nira nu ayé yín ọlọ́run wọn kà kú. Àmín. gbogbo ojúlé tí wọ́n ti ń gbọ́ wa lọ́wọ́ báyìí ẹni tí ń rìn lọ ẹni ìjòkó ń di ọjà ẹni tí ń bẹ ń ṣọ́ọ̀bù àwọn mẹkáníìkì gbogbo nǹkan rí wáyà àwọn gáràjì ọlọ́fíìsì ẹni ó ṣe pé nínú ọ̀kadà tiẹ̀ náà ní ti ń gbọ́ inú mọ́rúwá tiẹ̀ náà ní ti ń gbọ́ inú takisí tiẹ̀ náà ní ti ń gbọ́ inú tùrọ̀tùrọ̀ tiẹ̀ náà ní ti ń gbọ́ inú káà rẹ̀ ti ń gbé lọ ní ti ń gbọ́ ó gbogbo bí yóò dẹ́ ti ń gbọ́ ohùn mi lọ́wọ́ báyìí bàbá yín bẹ ọlọ́run ní tẹ́ lélẹ́lẹ́ nínú ọdún 2022 tẹ́ẹ̀rí ọlọ́run ṣe fún inú ìta wà nù ẹ̀. Àmín. mo kí bàbá wa lọ́wọ́ ọba lọ́rin ọlọ́run jẹ́ àrí wọn pẹ́ ọlọ́run jẹ́ mi wọn gùn ọlọ́run má dààmú bàbá wa ọba lọ́rin ṣéèkù wallahu ya'simuka minan nasi la takhafu darkan wala takhsha hawla wala quwwata illa billah ọlọ́run fi lọ́rin láyàbalẹ̀ fún bàbá ọba lọ́rin ọlọ́run wà fún bàbá ọba lọ́rin láyàbalẹ̀ fáwa náà má dààmú àwa náà ọlọ́run gbogbo ilé balógun mẹ́rẹ̀ẹ̀rin tí wà ní ikọ̀ dáàkọ ilé balógun ajíkòbí ilé balógun gàmbàrí balógun alánàmú balógun fílàní ọlọ́run tọ́jú gbogbo yín ètò ní ìdàrú mọ́ yín lọ́wọ́ gbogbo aláǹgbọ́ gbogbo mágàjí lèmi náà nínú ilé mi gbogbo àwa mágàjí lápò ọlọ́run má jẹ́ tó ọ̀dà àrùn àlọ́wọ́ nínú ilé. mo wá kí olórí oko fún Kwara State the best governor ó sọ̀lúdẹ̀rọ̀ gómìnà wa Abdulrahman Abdulrazak owó ṣe yanturu no more gerigese no more gesa kìgẹ́dọ̀ gbogbo ẹ̀ náà ló sì rí bẹ́ẹ̀ gómìnà wa àfihàn lé ọlọ́run lọ́wọ́ gómìnà wa ní Kwara State àfihàn lé ọlọ́run lọ́wọ́ ọ̀nà méjì wọn gbà àfihàn lọ́lọ́run lọ́wọ́ ẹni ó sì jàǹbá fún yẹn wọn ni kò fi ọlọ́run lọ́wọ́ ẹni ó sì ṣe ń tà ń fẹ́ wọn ni mo fi ọlọ́run lọ́wọ́ àbátí gómìnà wa yìí àfihàn lé ọlọ́run lọ́wọ́ kó tó bá wa ṣàlékún dáadáa fún yín ni gbogbo gómìnà tí ń jẹ́ ńlọrin mo sọ bẹ́ẹ̀ I repeat gbogbo gómìnà tá à ti ní lọrin yìí kò sí tí o ṣe dáa àmọ́ tíra mọ́ni ń ṣe lọ́wọ́ yìí àti rẹ̀ lè ṣe rẹ̀ bẹ́ẹ̀ bá tiẹ̀ gbá gbogbo ẹ̀ gbọ́ àní kí gómìnà ọmọ sponsor program Islam ní rédíò Abdulrahman Abdulrazaki là kọ́kọ́ ẹmúrú ẹ̀mí wa bómi ọba tún wá wá lọ́la lókun ìnínú gbogbo gómìnà tí ń jẹ ọ̀nà àtọkọjá ń ta lé bàbá wa Alhaji Àgbà tó líìkì ọ̀nà àwọn àfáà jàǹkànjàǹkàn mẹ́ta ẹ̀wùn kan lápèjúwe bàbá wa Lágége rahimahullah bàbá wa Alhaji Àgbà rahimahullah ẹ̀wùn kan ó kó méjèèjì ọ̀nà nìní wọ́n ń ṣe lọ́wọ́ nísìn wọ́n gbé kọ́tà ní ìwọ̀n gbé lọ́wọ́ nísìn wìtìwìtì wọ́n lọ gbé láti pàkátà àwọn gómìnà kan ti ń jẹ ẹ̀yin gómìnà mi tọ́lọ́ balẹ̀ ẹ̀tún dé bẹ́ẹ̀ lẹ́yìn tí Abdulrahman Abdulrazaki bá lo tiẹ̀ tán lérí oyè yìí bọ́bá yìí kí wọ́n máa fún yẹn ni pé máa lò lọ àbá fúnra mọ́ ni ṣé tìlú tó tòrò yìí ni kò tó ká fi fún ni àbí tó owó oṣù tó ṣe pé gbọ̀ngàn ni ẹ̀ẹ́dààmú mọ́ aláàtì ní gbọ̀ngàn lẹ́ẹ̀rí ọlọ́run ní aláàtì àwa
ẹ̀yin ń gbowó ṣẹ́ ìwọ ìjọba ọlọ́run wá láti àwa àfa tá a bá dà kankan pọ̀ mọ́ ní aláàtì wa. gómìnà wa Abdulrahman Abdulrazak ọwọ́ agbá ọ̀nà náà mú ń bá wa sí lọ́wọ́ báyìí. ebi programu yìí náà mo ti sọ ẹ̀yìn tí ìfẹ́ káàfà wẹ̀ wà Islam dá sọ̀rọ̀ yìí torí wọn máa jẹ́jẹ́ ló wọn máa sọ. gómìnà wa wá gbá ọ̀nà ilé àwọn alájí àgbà mú ní máa ń tún ṣe lérí rédíò yìí náà mo ti sọ pé gómìnà wa lọ́wọ́ náà ta bàbá wa alájí àgbà ní pé ó ti gbọ́ dé pàkátà kò ṣeé gbà mọ́ bí wọ́n bá gbọ́kọ̀ lọ́wọ́ èèyàn bẹ́ẹ̀ wọn ò ní lò gan ó sì bẹ̀rẹ̀ lóòótọ́ ṣé kò á tó káyìn bẹ́ẹ̀ bá ní ọ dàbí pé wọ́n ti gbé fún Buhari wọn ò gbé gàgà fún mi bí wọ́n ti gbé fún mi wọ́n gbà wọ́n gbé fún wọn náà ọ̀ gbà àmọ́ bẹ́ẹ̀ yẹn bá yínníyínní kẹ́ni lè sèmí ẹ lọ ọ̀nà táǹkẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ lọ ọ̀nà yídì ẹgbẹ́ láti ríta ọ̀dọ̀ àwọn panápaná wọn ẹ máa wá bọ̀ ẹ wá yà pẹ́ lọ ọ̀nà yídì ẹ wo bó ti ṣe bẹ́ẹ̀ nì náà tá à ń lọ tìǹ ń ṣe díẹ̀díẹ̀ náà ni ẹ wá lọ wọ̀ ọ̀nà yébmọ́ọ̀tù ẹ má bínú gbogbo ẹ̀yin ará yébmọ́ọ̀tù wọ́n fẹ́ kílẹ̀ yẹn kì dáadáa kí wọ́n tó dà ní gbogbo èkú tọ́lọ̀ bá ní ọmọ kù sí ẹ dákun ẹ má bínú ọlọ́run ó sì fi sàláfíà fún yín ìwà wù lọ bẹ́ẹ̀ kọ́dà wọ́n wúlé òróró mi gómìnà ẹ tún tèmi ṣe fún mi o ilé òróró mi tí n ti ń ta òróró wọ́n jẹ tán ni n tó kú bẹ́ẹ̀ ní sí kínkín ní báyìí ni bàbá gómìnà bẹ́ẹ̀ ń bá ń gbọ́ ẹ bá èmi tún tèmi ṣe ẹ bá kọjá ń bẹ̀ ní sí ẹ rí bẹ́ẹ̀ bá ti déjẹ́ ń gbẹ tó ní gómìnà ní kí n bò ní àní ẹ jẹ́ ń sọ kẹ́ ẹ gbọ́ ilé òróró mi ní ń bẹ níjẹ́ ń gbẹ gbogbo ẹni ẹ bá yẹ lẹ́ẹ̀rọ Bumat vegetable oil Buhari lónìí wọ́n ti fu gbogbo ẹ̀ wọ́n wá hù gbìn dé junction lọ́jẹ̀ gómìnà wa ọlọ́run ò ní pín yín pa ẹ bá wa parí gbogbo ẹ̀ kọ́mọ ọjọ́ kọ yín gómìnà Lawal ọlọ́run ọkẹ yọkẹ bàbá rẹ̀ yọkẹ ya rẹ̀. Àmín. ọ̀nà pàkà ọ̀nà tí tó lọ ọ̀nà ọjà straight gómìnà wa òun dé Lawal ọlọ́run foríjìn ó pín sí méjì pé ẹ má máa dira yín lọ́wọ́ mọ́ nígbà ọ̀yá ahu Abdulrahman tó wá fèsì bẹ̀ báyìí gbogbo èyí tó bá dáwọ́lé ọlọ́mọsà fún láti yọrí sí Àmín. ọ̀làlá ilaha illallah Àmín. ọlọ́mọsì pẹ́ńpá Allahumma àmín. gómìnà wa ṣàdúrà fún yín o ẹ kú ọdún tuntun olórí oko fún sọ́bí 101.9 FM Alhaji Lukman Mustapha akíyẹ̀yìn náà ẹ kú ọdún gbogbo ẹ̀ ń tọ́ yẹ ká kílérí ètò yà kíyìn baba Sani Adélọ́dún Ajíkòbí akíyìn ọlọ́olú àlí Malam akíyìn gbogbo ẹ̀yin jankan akíyìn tó ti báyìí yìí ò ní gbà wá ká máa dáko yín àmọ́ lọ́ọ́ mú mọ̀ pa dáko gbogbo yín gbogbo ilé àfa kọ̀ọ̀kan látọ̀dọ̀ bàbá wa Alhaji àgbà èdè bàbá Lágége bàbá Lágbàjì gbogbo pátá àwọn ẹni ọlọ́run wàláhì gbogbo yín lọ́kàn wá lọ sọ́dọ̀ yín ìbànújẹ́ ò ní wọlé ẹnì kọ̀ọ̀kan afáyẹ wàsílám Naam. ẹ sálámà sílé fún wọn mọ̀ pé ẹ ń bẹ ní. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. wa aleyka salaam wa rahmatulahi wa barakatu ya sheikh ọwọ́ afáwọn ẹgbọ́n ni asheikh Ibrahim Hanbali al-imaamu gbóníyà apá náà kásẹ̀gì ẹwà Islam ẹ fọkànbalẹ̀ ìnáwó wa ti ń bẹ lójú ọ̀nà ọlọ́run ó gbé ìjọ mẹ́ta sí lábẹ́ fi ṣe ìjọ méjì ni alibasiri ń bẹ ń bẹ ṣáádà ń bẹ ń bẹ awọ́ọ̀dù ń bẹ ń bẹ èsì ń jẹ́ 2029 ọlọ́run kọ́ wọlá gbogbo etí tí ń gbọ́ mí tí ń sọ yọ ọlọ́run ọba yín sí ọlọ́lá ilaha illallah afa wa ń wọ mọ́tò wa nísìnyí jí afa wa ti sọ sẹ́lẹ̀ jí àmọ́tò afa wa ẹwà Islam ti ju sẹ́lẹ̀ afa wa ń wọkọ̀ wá láti ta àmọ́ wá sóbì nítorí pé ìlọ sí sí ọlọ́run torí ṣe gómìnà kọ́ gómìnà gbé fún wa pé ẹ bá ń sọ̀rọ̀ ọlọ́run ni iṣẹ́ ọlọ́run làwa jẹ́ ní afa wa ẹwà Islam ọlọ́run rọra mọ́tò mi fún un ọlá Alhaji àgbà ọlá bàbá Lágbàjì ọlá bàbá Lágége ọlá kò kéwù kò béèrè ọlá àfa wa àgbà bàbá jàǹkà ọmọ híyà ọlá kùnbúrì karatu yóò ra mọ́tò mi fún yín ọlá la ilaha illallah ẹ bàbá jẹ tọ́jú àfa tó sì bẹ̀rù ọlọ́run
láti ta àmọ́ lọ́nà mọ́dì kéèyàn ìnìyàn ètò sóbì ní ẹnu wọn kí Buhari ọmọ ṣe ó sì wá bí ti wá náà ni Ọlọ́run sì bòyí láṣìírí ẹ fọkàn balẹ̀ mọ́tò tuntun ẹ̀ dé pẹ̀lú àṣẹ Ọlọ́run lè máa wá pé ńgbọ́ Ọlọ́run wá pé òun nìkan lọ ń dé akọni èmi Buhari Musa náà mọ́tò tuntun fẹ́ dé pẹ̀lú àkèé tó yẹ o Ọlọ́run mú wa afáyẹ̀ wà sílámù fatwatuna liyawmi tadullu ala istidad lil maut sẹ́ẹ̀rí pé 2023 làwà yìí àfáyẹ̀ wà sílámù àyè bẹ́ẹ̀ kọ́ ni a ti lo 2022 tánu Ọlọ́run ò jẹ́ àbá lọ sẹ́ẹ̀wárí jọ́ ti 2023 di 1/1/2023 ọ̀pọ̀ yẹn wọkọ̀ wọn lọ àfáwẹ̀ wà sílámù wọkọ̀ wọn lọ àfáà níjẹ́ ń sọ fún wọn ògìgì ní ikú ń bọ̀ wa inna lafi dunya karakibi safinatin tasunnu uqufa wa zamanu bina yajri wa inna lafi dunya karakibi safinatin wa inna lafi dunya karakibi safinatin نظن وقوفا والزمان بنا يجري نكف نظن وقوفا والزمان بنا يجري àbá mi Mazam àbá ni jẹ́ sọ fún ọ kéèyàn Ọlọ́run mọ̀ wá rẹ̀ Ọlọ́run sọ títí ó sì di 2023 òkírun lọ́dún tọ̀hún ìtàn so tún ní máa kírun nú eléyìí sọmọ bóyá di hẹ́ndì ni. wà iná láfi ọmọdún mi ká ní January náà ni òkúkú mọ̀ mí ká ní ẹ̀sọ́ tójú ọ̀nà ní ìṣe ọmọ yẹn. ajẹ́tùmọ̀ bí nasunu okufa wà zamanu bina yajiri. nakufu nazunnu okufa wà zamanu bina yajiri. ajẹ́tùmọ̀ bí àfààní wa inna lafi dunya karakibi safinatin à ń bẹ wa inna lafi dunya gbogbo wa yẹn yẹ àtọkùnrin àtobìnrin àtàfà àtọmọ kéwù à ń bẹ nú ayé bá a ti wá wà ń bẹ karakibi safinatin ẹni ó dàbí ẹni ọwọ́ mọ́tò ni ẹ dákun tùrọ̀tùrọ̀ gbẹmí dá lórí bàbá dá lórí kí ló ṣe ọ sọ̀kalẹ̀ ni tùrọ̀tùrọ̀ gbẹmí dókò olówó bọ̀ bá débẹ̀ ọ bọ̀ ọlẹ̀ níbolẹ̀ ńlọ tùrọ̀tùrọ̀ páàkì taxi páàkì maruwa páàkì ọ̀kadà páàkì níbolẹ̀ ńlọ èńlọ ọjà ni bọ̀ bá dọ́jà ọ sọ̀kalẹ̀ ni wà iná láfi dúnìyẹ karakibi safinatin. wà iná láfi dúnìyẹ karakibi safinatin. afọwẹ́ waslam ẹni tó ṣe pé 1/1/2023 ń ló pè fún mọ́tò tiẹ̀ wọ́n ti sọ̀kalẹ̀ wọ́n ti lọ afọwẹ́ waslam ẹni tó ṣe pé 2/1/2023 ń ló pè fún mọ́tò tiẹ̀ lẹ́nu bàtà bẹ̀rẹ̀ wọ́n ti lọ. wà iná láfi dúnìyà ibi yẹn bá sì pè fún mọ́tò ìdẹ́bẹ̀ yóò gbóni. nasunnu ukufa wa zamanu bina yajri. afọwẹ́ waslam ìgbà sì ń lọ ọjọ́ sì ń lọ kálukú sì ń bá lọ. ẹni òkòkò olówó ọmọ bíi òun pè. ọmọ bíi òun pè. èyí tá a wá wí yìí kálukú ọmọ bíi òun pè. kálukú ọmọ bíi òun pè tí ó ti bọ́ọ̀lẹ̀. tóníkúdé yìí kálukú ọmọ bíi òun pè. ọkọ̀ ọkàn dé ní sí i yóò sì dúró wá mú. àwọn ilé òní mọ̀. ẹnìkan ní mọ̀ ọ sọ̀kalẹ̀ nù. ọlọ́wọ́ wa dọwọ́ rẹ o. ọ̀rọ̀ wa lónìí wọn máa wá dá lórí ìpalẹ̀mọ́ fúnkú wa ma dúnìyà kí la yé gan adúnìyà mẹlẹ unatun ayé ń ta sépèlé ni wa mẹlẹ una ma fiha àti ti bẹnu ẹ illa ma kana lillah afẹ́ waslam illa ma kana lillah fi tó bá jẹ́ tọ́lọ́run bẹ́ẹ̀ dábàá ni ó ní tó jẹ́ tọ́lọ́run tó ń ṣe tiẹ̀. kullu man fi dunya batil illa ma kana lillahi wa li rasuli. la ilaha illallah la ilaha illallah afẹ́ wa islam illa ma kana lillahi
la'anna kulla ma fiya gururun gbogbo tí ń bẹ nínú ayé ìtànjẹ ni. ibi tọ́kọ̀ yẹn ń lọ nìyẹn. gbogbo tí ń bẹ nínú ayé ìtànjẹ ni. malikuha gururun ọlá abẹ ìtànjẹ ni. ẹni ó wà ní ọlá náà mọ̀ pé ìtànjẹ ni. òun náà mọ̀ sharafuha gururun gíga abẹ ìtànjẹ ni. àwọn ọmọ ń bọ̀ ní gbọ́ bá sì yá kò ní tí ìkú yóò tó mọ̀ pé ìtànjẹ ni wọ́n fún wọn wà ní former chairman. òun kọjá nù. ẹ jẹ́ n sọ kékeré bẹ̀ ẹni tí ń hó fún àtẹni wọn ń hó fún gbóòórùn bá dé wọn jọ sùn. kọ̀tán. àparí wọn ni ọ̀gá táwọn hó fún lẹ̀kan òun lọ gẹnu lẹ̀. àwọn dẹnu lẹ̀ lórí. àwọn tí ń pariwo náà pé mọ̀ nsọ ń bẹ̀. àwọn nù lẹ̀ lẹ́tàn lérí lórí. wọ́n èkú o. èkú ló mú. àṣẹ wọ́n inna lafi dunya karakibi safinatin. نظن وقوفا والزمان بنا يجري نظن وقوفا والزمان بنا يجري. gbogbo àwọn afáwa ni wọ́n ti lọ ìgbà kan ni wọ́n bẹ láyé tá à ń ṣe yìnkẹ̀yìnkẹ̀ lára wọn tá à ń yí lára wọn pẹ̀lú mímọ́ tá à ń yí nulẹ̀ wọn pẹ̀lú mímọ́ tá à ń tẹ̀lé wọn tínú wa ń dùn ikú dé ọ̀pálẹ̀ wọn mọ́ yányán. wa inna lafi dunya karakibi safinatin. ẹnìkan ní balógun jẹsàn wọn ti lọ. wa inna lafi dunya. ẹnìkan ní balógun jẹjọ wọn ti lọ. wa inna lafi dunya. ẹnìkan ní balógun jẹjẹ wọn ti lọ. ẹnìkan lọ́ba àkọ́kọ́ ọ̀pọ̀ wáyé rí. ẹnìkan lọ́ba àná wọn ti lọ. ẹnìkan lọ́ba jẹsàn ọ̀pọ̀ wáyé rí. ẹnìkan ní magaji jẹjọ ọ̀pọ̀ wáyé rí. àfọwọ́sí ọdún kẹtàlá ọ̀pọ̀ wáyé rí. kí ló ń bá kínú ayé tó jòkó jẹ́ kó fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ra rẹ̀ yóò tẹ́kí. gbogbo ń tọ́ bá bẹ́ẹ̀ ṣe àfikárí mi ń gbèrò òhun fún ọlọ́tò débẹ̀ wọ́n ní ọ̀tànjọ́ kan láti ìbéèrè owó kan yìí. gbogbo olétò ń torí ẹ̀lú jìbìtì tó fẹ́ kọ́ ń gbogbo púlánì tó ń yà ń ọkàn yà ni àwọn kan yà àjẹmọ́ ó dúró tiẹ̀ kankan bẹ̀rẹ̀ ṣé bí wọ́n yà ni àbájẹ́ wọn ó dúró sí. wa inna lafi dunya. àfọwọ́ wa islam. safinatin. èèyàn gbẹ pàǹtẹ́sán gbogbo nǹkan ti pé wọn kò di ọ̀la ilẹ̀ sì mọ́ bàbá tó fẹ́ kọ́lé àwọn bíríkìlà ti dé láyìlá ọ̀kasùbà tán pé jẹ́ ń sinmi sẹ́mo kó tẹ̀yẹ̀ mọ́ tẹ̀yẹ̀ bá wọlé tán tẹ̀yẹ̀ lọ sùn. pàápàá yóò lọ tútù yìí. ó sùn lọ títí kò jí mọ́. wa inna lafi dunya karakibi safinatin. máa gbọ́ bí o tiẹ̀ ni o. àfẹ́ wàsílám pàǹtẹ́sán náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dùn ní. ó ti parẹ́ mọ́lẹ̀ gbogbo ẹ̀ ti tán àwọn ọmọ rẹ̀ kéékèèké ni wọ́n pín àwọn ọmọ kìíní bí wọ́n kéré dé. nazunnu ukufa. ọ̀ya fọ̀rọ̀ Ọlọ́run kún tiẹ̀. ẹ fọ̀rọ̀ Ọlọ́run ẹ já fọ̀rọ̀ Ọlọ́run kún tiẹ̀ kálukó fi kún tiẹ̀. àbúyá tó ha gururun gbogbo létà nínú ayé wọn ìtànjẹ ni ilé tó ọkọ bó ti kọ́ tó da tó ni bí kankan bá dé tó ayé pé ẹ̀jẹ̀ ń kálá de yẹn wọ́n ń sunbọ̀ ọ̀rọ̀ yẹn náà wọ́n gbẹ gbẹgbẹ yẹ kárọ̀gì yẹn ẹ kárọ̀gì wáìtì yẹn ní kíṣìn ní kẹjẹ kan wẹ̀ wọ́n ẹjọ kíṣìn. òun ló sì ní wọ́n máa gbé kọ́mọ̀ bá stay ni. kò yẹ kárẹ́ ni wí bẹ́ẹ̀. kò yẹ kárẹ́ ni kankan àwọn ọmọ ní o tiẹ̀ kọ́kọ́ sọ bẹ́ẹ̀. ẹjọ ṣe imam tó bá ti gbé wọn ní ẹjọ torí wọn ẹ̀jẹ̀ ń dà lára wọn gan ẹjọ ẹjẹ kan gbé wọn lọ kíṣìn kíṣìn ní ká ti wẹ̀ wọn. ẹ máa gbọ́ bẹ́ẹ̀ tí ó dà lára rẹ̀ náà wọn ní gbèsè rírọ́ọ̀gì. wọn ní gbèsè bẹ́ẹ̀ aláwo di ọmọ nẹbi adamu tí ọba ṣètò Ọlọ́run láyé. tọ́lẹ̀tì bẹ́ẹ̀ fẹ̀ gan. afọwọ́ islam sí ẹni tí ọba sin lọ́hùn. tí o mú tọ́lọ́ mọ́rọ̀ ẹ̀. ntọ́ bá ní ṣe fi ṣe tọrẹ. ẹ fi tọrẹ ṣètò Ọlọ́run. sanu àwọn èèyàn kọ́ ló dé bá lọ́hùn. ẹ rẹ àwọn èèyàn lẹ́kún. kọ́ ló wọn máa pàwọ́ náà lẹ́kún lọ́hùn. lọ́hùn o. ẹni bá ní nǹkan tí o ṣe tọ́ lọ́hùn. afọwọ́ islam wako lágbájá pírítì wàláyé wọn tán ni gbogbo ẹkẹ rẹ tó ṣe wá mú tán pé èèyàn ṣe wá hans bàbá yáyọ mọ wá bọ́ọ̀lẹ̀ lẹ́yìn kọ̀ọ̀kan ẹkẹ mo mọ bọ́ọ̀lẹ̀ afẹ́ wàsílám mo wá rí títí mo débi sàárè kan sàárè ni ti jìn ó ti jìn yín wá wo kọ̀m̀plíìtì ọmọ anẹ́bí adama tí wọ́n sì sínú ẹ̀
bó ti ṣe tóní ó ti wú ó ti wá bẹ́ ìdí tí wọ́n ń bẹ ní ẹnu àti inú ojú àti ikùn ẹnu lè ká òsì mo wá dúró ń bẹ̀ àárín ìrìn àjò lọ nínú igbó ni mo wá dúró ń bẹ̀ mo ní ìwọ Ọlọ́run bẹ́ẹ̀ mi ni ó ti rí ni olówó tí ń lọ tílẹ̀ ẹ̀rọ yóò ti rí náà ni ìgbẹ̀yìn náà ni ẹ bá ń gbélé mi ò sí mọ́ kọ́kọ́rọ́ dà kò sí mọ́ ta ló ní ẹgbẹ́ mọ́tò Lexus yẹn jáde kò sí mọ́ ta ló wọnú wọdúróòbù tó mówó kò sí mọ́ wọ́ọ̀dúró wà iná lafiddunya karakbi safinatin nazunnu wuqufa wa zamanu bina yajri. àfa tó wá bí kan lẹ́yìn ó ní alimautu ya'ti baghtatan fattakihi imma nara kufa talqahu aw zahara. abẹ́wà islam omi fẹ́ bọ́ lójú abẹ́wà islam la ilaha illallah mọ́nà tí jọ tèmi náà lọ́mù abẹ́wà islam ó ní alimautu ya'ti baghtatan fattakihi الموت talqahu aw zahara. الموت يأتي بغتة فاتقيه إما نهارا talqahu aw zahara. إما نهارا ẹtù talqahu aw zahara. aw zahara. إما نهارا ó lè jọ́sìn yé yọ pàdé tiẹ̀ talqahu yọ pàdé yọ pàdé ni aw nahara aw zahara. àbí kò sì dóòlù yé ní Yorùbá fi sọ pé ẹ kú alẹ́ bó kú lálẹ́ ẹ kú ọ̀sán wá sí wọn sí yé ẹ kú ọ̀gànjọ́ ẹ kú ìyálẹ̀ta ẹkú rọ̀lẹ́ ẹkú rọ̀lẹ́ ẹkú dájí ẹkú dájí gbogbo ìgbà tí wọ́n kà ìgbà. talqahu aw zahara. إما نارا تلقه أو زهرا. lọ́rọ̀ bá tán àti gbogbo owó tá a ní báńkì tiwa kọ́. ìwọ tó o báyìí tún kówó olówó náà o kó pamọ́ dìgbà tiẹ̀ rẹ̀ ní wọ́n padà tún kó lára tiẹ̀. lára tiẹ̀ náà ni. alágbájá àwọn tí lóun ò dẹ̀ mọ́ sílé Yé. yìí sẹ́yìn fún àkànmẹ́ bẹ́ẹ̀ àwọn ọmọ. àwọn tí wọ́n ní pẹpẹ ọ̀rọ̀ tí wọ́n kó jọ wọ́n kó ní ìyálà ìyàwó. ọmọ tó ń ní. àwọn dà wa ayna alladhina qana'u bi qismillahi àwọn tó yáyú ọkàn pẹ̀lú tọ́lọ̀ ń pín fún wọn àwọn afáàlù. ẹ tẹ tó a lè tẹ̀lé o ẹ tún kíkan bọ̀ ìwọ tálíkà tó lówó náà ìwọ